Aláròyé máa wí o. àbáwọn ọmọ yahoo nìkan ló kù táwọn EFCC ń wá kiri báyìí ni àṣejù bàbá àṣetẹ òǹtẹ̀yàn bá ṣe tó níyì tí ò bá fẹ̀sọ̀ ṣe yóò padà tẹ́ǹdì ẹ̀ ni àwọn EFCC ti fẹ́ dá lábùkù báyìí ń pa líláwọn ọmọ yahoo kiri àfi bíi pé wọn ò níṣẹ́ méjì mọ́ àwọn olóṣèlú tó jówó aráàlú kó ń rìn kiri fàlàlà Yàyà Bello gómìnà ìpínlẹ̀ Kogi tẹ́lẹ̀ wọlé lójú àwọn EFCC wọn ò rí àbí wọn ò mọ̀ pé nǹkan àbùkù lélẹ́yìí fáwọn ni ó hàn pé wọn ò kápá iṣẹ́ tí wọ́n ń ṣe náà ni àmọ́ pé àwọn ọmọ Nàìjíríà kò gbà páwọn EFCC ò mọbi tí Yàyà Bello wà nítorí tó bá jẹ́ lódodo ni wọn ò mọ̀ tí wọ́n foṣù lé gómìnà àná kiri ṣóko ló sá lọ ní àbílù òdì kejì ní Nàìjíríà yìí náà ṣé kì í jẹun ni ṣé kì í jáde rárá ni ṣé kò níyàwó ni ṣé kò láwọn ọmọ ni àbáwọn ẹbí ẹ̀ kankan kì í rí i kò láwọn ọ̀rẹ́ rárá kò láwọn ọmọọṣẹ́ tó ń bá a ṣiṣẹ́ EFCC ò sì rẹ́nìkan tó lè sọbi tí Yàyà Bello wà fún wọn látọjọ́ yìí ó burú kò ṣeé gbọ́ àmọ́ tó bá jọmọ yahoo ni wọ́n fẹ́ gbé látọjọ́ yìí wọn ò tí rí i kódà kó jẹ́nu ihò akàn làwọn yẹn wà wọn ò wáyà wọn rí wọn ò wá bàbá wọn kàn wọn ò mọ àwọn ọ̀rẹ́ wọn wọn ò mọbi tí wọ́n ti ń jó kódà ẹni tí kì í ṣọmọ yahoo wọn ò kó wọn mọ́ ẹni a lè mú là ń lẹ̀dí mọ́ ibi tágbára àwọn EFCC pọ̀ sí nìyẹn ọ̀gá wọn kìlọ̀ fún wọn tó ó ti sọ láìmọye ìgbà pé kò bófin mu kí EFCC máa lọ mẹ́nikẹ́ni láàrin òru wọ́n ti sọ fún wọn títí àmọ́ wọn ò gbọ́ nítorí ń bi kí wọ́n lọ káwọn èèyàn lóru yìí níjẹ́ wà níbẹ̀ lọ́tà tí ń jábọ́ sápò àwọn tó bá ṣiṣẹ́ apá ọ̀gá ò sì ká wọn ẹwà wọn tí wọ́n lọ kó lóǹdó lọ́sẹ̀ tó kọjá yìí tí wọ́n gbọ́kọ̀ ìyàwó tó fẹ́ ṣèyàwó àtàwọn míì tí wọ́n ń bá fàájì tí wọ́n lọ jẹ́ẹ́jẹ́ tí wọ́n ń yìnbọn sókè láàrin òru tí wọ́n ń ju tíá gáàsì tí wọ́n ní wọ́n ń ṣiṣẹ́ irú iṣẹ́ wo nìyẹn o nígbà tó jòrú ni wọ́n ń kiri báyìí lásìkò tí Nàìjíríà rí bó ti ṣe rí yìí ṣáwọn ajínigbé ò lè ṣe bí àwọn náà ni tí wọ́n ò múra bí wọn tí wọ́n sì ya wọbi táwọn èrò bá pọ̀ sí láàrin òru ariwo EFCC làwọn èèyàn ó máa pa tí wọ́n ò fi jí wọn kó lọ nítorí ẹ̀ lọ̀gá àwọn EFCC yóò ṣe gbọ́dọ̀ mọ́rọ̀ yìí lérè rárá bó bá jẹ́ lóòótọ́ lòun náà fẹ́ káṣẹ tóun pa pé EFCC ò gbọ́dọ̀ jáde lóru lọ máwọn èèyàn mọ́ múlẹ̀ àfi kó fàwọn tí wọ́n lọ sóńdó yìí jófin bó bá sì jẹ́ níbi tá a ti ń ronú dáadáa la wà ní ó yẹ kí EFCC pàápàá rí i pé ṣé táwọn ń ṣe kò ran kinní kan àwọn náà sì ti rí bẹ́ẹ̀ o wọ́n kàn ń fi yahoo yìí jẹun ni mímú tí EFCC tàbọ́lọ́pàá yòówù bá mọ̀daràn kan nítorí kí wọ́n lè fòpin síwá àbàjẹ́ bẹ́ẹ̀ láwùjọ ni ṣùgbọ́n tí EFCC bá fòye gbóhun tí wọ́n ń ṣe wọ́n ó rí i pé báwọn sì ń máwọn ọmọ yahoo yìí bẹ́ẹ̀ ni wọ́n ń pọ̀ sí i ní báyìí bí 20 bí 30 bí 100 ló kù tí wọ́n ń kó bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹyọ kan 2 ni wọ́n máa ń mú káàkiri ṣùgbọ́n ọ̀rọ̀ yahoo ti le báyìí débi pé àwọn òbí kan wà tí wọ́n fẹ́ káwọn ọmọ wọn lọ kọ́ àwọn kan sì ti wà tó jẹ́ wọ́n ń káwọn ọ̀dọ́ níṣẹ́ náà táwọn ọ̀dọ́ yìí sì ń sanwó kí wọ́n tó kọ́ ọ̀tọ̀ làwọn tí wọ́n ń kọ́ bí wọ́n ti ń lo kọ̀ǹpútà ọ̀tọ̀ làwọn tí wọ́n ń kọ́ bí wọ́n ṣe ń díhùn bí òyìnbó tí wọ́n bá ń sọ̀rọ̀ ọ̀tọ̀ làwọn tí wọ́n ń bá wọn kówó tí wọ́n bá gbà kiri gbogbo eléyìí kò sì lè tó báyìí tẹ́lẹ̀ ohun tó jẹ́ ó lè ojú pé kò síṣẹ́ kan ń gbòòrò mọ́ apá àwọn òbí ò sì káwọn ọmọ wọn nítorí kò sówó tí wọ́n ò fi ràn wọ́n lọ́wọ́ nígbà tí EFCC bá sì fàwọn apanilẹ́kún gidi àwọn ọ̀táàlú àwọn olè tó ń fi gègé gbówó ńlá jáde sílẹ̀ tí wọ́n ń láwọn ọmọ yahoo bí ẹni pádìmújalè tó níbọn lọ́wọ́ làwọn ń lé ẹ̀rí pọ́rọ̀ náà ní nǹkan míì nú kò sì ní nǹkan kan nú náà ju páwọn tí wọ́n ń lé wọn yìí náà fẹ́ jẹ́ ń bẹ̀ lọ bó bá jágbára tí wọ́n fi ń láwọn ọmọ yahoo yìí ni wọ́n fi ń láwọn òṣìṣẹ́ ìjọba àtàwọn olóṣèlú akówójẹ nǹkan náà bá dínkù ńlẹ̀ wa ṣùgbọ́n èyí tí wọ́n ń ṣe yìí oko òdí ọ̀pẹ lásán ni wọ́n ń ro oko tí ò ní múre gidi kan jáde ni kí EFCC mọ̀nà míì láti máa lọ fi káwọn ọmọ yahoo kí wọ́n yé rìn lóru kiri bí ọ̀rọ̀ ọ̀gá yín ti ní kẹ́ ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o ẹ bára yín sọ̀hún jàre ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí